Orúkọ mi ni Ààrẹ Rẹ̀mí Olúmídé Òsúdè. Nǹkan méjì ló mú wa wá bíbá ilé mi. Number one, àwa ṣe àṣekágbá àṣeparí òkú bàbá wa Chief Sotola Raji alias Osoro Baba Ojo tí wọ́n kú ní August 16, 1994. Èní ló pé 32 years tí wọ́n kú, so àwa ṣe ìrántí wọn lénìí. Then nǹkan kejì tó mú wa wá bíbá ilé mi ni àwa celebrate culture, àwa celebrate tradition, àwa celebrate legacy. Okay? Because when I talk, when I talk about Baba Osoro, as he was popularly known all over the world, we have to break it down into Osoro the person and the Osoro the institution. The institution, the person, the person is Chief Raji Sotola, and the institution tí wọ́n represent legacy tí wọ́n filẹ̀ òní legacy tí wọ́n filẹ̀ fún wa òní Oyenuwo masquerade. Oyenuwo masquerade is a masquerade. I'm using the word is because it's a continuing culture. It's not past tense, it's future. Ní pé Oyenuwo masquerade yẹn wọ́n ti bẹ̀rẹ̀ láti over probably maybe about almost 110 years ago. And bàbá yẹn dẹ̀ fi institution yẹn fi lélẹ̀ as a person ní Oyenuwo. That is why Oyenuwo is celebrated worldwide today. When you hear the word Oyenuwo, it means a lot of things to a lot of people. Oyenuwo means masquerade to some people. Oyenuwo means doctor, healer to some people. Oyenuwo means a legacy to some people. Oyenuwo means history to some people. Oyenuwo means tradition and culture mixed together to some people. To me, personally, what does Oyenuwo mean to me? Oyenuwo means healer. Because when I was born with a defect, a major defect that if that defect had not been healed using Baba Osoro or the Oyenuwo masquerade, I would not be alive today. So to me, Oyenuwo the healer, Oyenuwo the agbomola, anogbamila. To bá jẹ́ pé kò heal mi ni ẹ̀yin ò ní dúró dè mí ní ti bẹ ìjókòó yìí. Because I was born with horn like a cow on my head. Ẹ mọ̀ bí Oyenuwo ṣe máa ń wà lórí bàbá yẹn, bó ṣe bí mi nìyẹn. I came into this world with horns in my head, locking up in my head. And Baba came, that was some 60-something years ago. Baba heard of it, whereas, my parents, my grandparents had tried everything possible. Orthodox medicine, traditional medicine, it didn't go away. Until Baba came, heard of it, came to my parents' house when I was born, and Baba prayed over it. Ofi shere command mo yen o de fi pa mi lori o de nikan lo gbe mi sórí bed. Today I don't have horns on my head. You can imagine carrying ìwọ wà lórí mi, the kind of embarrassment kí èèyàn máa rìn kiri láàrin ìlú kó máa gbé ìwọ sórí kiri. You can imagine the kind of humiliation téèyàn máa ti face. My parents too won't even be proud of me. Wọ́n á ti lọ sọ mí nù. Àwọn olóríṣẹ́ kan á ti wá gbé mi. Wọ́n á ti lọ jù mí sórí ìta mẹ́ta. But today, because Baba the healer, Baba Agbomola came into my life. And today, not only do I worship, I celebrate him. I'm a disciple of Baba. I am a living example of what that man represented. You understand? So, àdúrà mi ni pé k'Ọlọ́run bá gbé wọn sáfẹ́fẹ́ rere. Baba Osoro ti lọ, k'Ọlọ́run gbé wọn sáfẹ́fẹ́ rere. Ẹni olóyè Táíwò Olúṣẹ́gun lówó sí yàpẹ́sìn ọ̀la ọ̀làrẹ̀ mọ́. Bàbá Òkèràwé Osoro Baba Ojo. Àwa bàbá ló jẹ́ fáwa. Ẹ̀gbọ́n ló jẹ́ fáwọn bàbá wa. Osoro Baba Ojo ìjọba bá ṣe gbọ́ nípa
tẹ̀ báwọn lò èèyàn alákìkanjú èèyàn ni a rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ní agbára ìṣẹ̀ṣe lọ́wọ́ ó jẹ́ tó yẹ pé agbọ́mọlà ni nígbà ayé wọn kò sí tọmọdé tàgbà ló máa ń wọ́ nílé wọn because wọ́n ní ìṣẹ̀ṣe lọ́wọ́ wọ́n dẹ̀ fọmọdé mọ́ra ipa wọn lè kó ní ìlú yàrá láéláé nínú àti ṣe ìrántí wọn lọ́jọ́ tòní ọmọ wọn bímọ tó pọ̀ nínú àkọta ẹnìkan tá a bá wá gbà lónìí wọ́n pè ní Oscar dókítà ìyẹn pé òun náà iṣẹ́ bàbá yẹn òun náà tó tẹra mọ́ ó ṣe ìwà bàbá yẹn ló wù bí bàbá yẹn ṣe ń gba ayé ẹ̀ lòun náà tó ṣe ń sìn ó tóyàn mọ́ra Oscar tóyàn mọ́ra kọ́mọdé mọ́ra gbogbo kọ́sọ́mà bàbá ẹ̀ wọ́n believe in him òun náà ní kọ́sọ́mà tiẹ̀ òun náà tún fi ìwà ọ̀làjú fún iṣẹ́ yìí tó jẹ́ pé iṣẹ́ ń lọ sókè because olóòótọ́ ni nǹkan tó ní lè ṣe kò ní bá kò ń parọ́ ó jẹ́ káwọn èèyàn believe in him so mo dẹ̀ gbàládùra wípé iwájú bàbá kọjú sí kó máa dá a lọ ẹ̀yìn ẹ̀ wọn là ń ṣe èyí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ náà wọ́n pẹ́ wọ́n lówó lọ́wọ́ wọ́n jẹ́ ọmọ gidi wọ́n ti jẹ́ bọ̀ wọ́n jẹ́ láíláí wọ́n mọ iye gbogbo ìyàwó náà báwọn náà ti bẹ̀rẹ̀ bàbá yìí. Olóyè àgbà owó pèlè Ṣólòkó Àpèsìọlá election Ọ̀túnba Ṣìrókù of Ìwòrò Ìdòwú ọmọ bàbá Ọ̀ṣọ́rọ̀ Oscar lè mímọ̀ sí it's a very èèyàn tó ẹ pé ó bá ti rí lẹ́ẹ̀kan ó ti mọ̀ iná nìyẹn kò dẹ̀ síbi tó gbé rí yín tí ò ní kí yín ó máa dẹ̀ kí yín dáadáa ní tọwọ́tọwọ́ dẹ̀ ní ó jẹ́yàn kan fẹ́ pé mi fún ara mi mo nífẹ̀ẹ́ sí so gbàgbọ́ ní pé wọ́n ń ṣe nǹkan ní kọjá kájọ débẹ̀ káàná kí wọn ẹ̀yin bàbá túbọ̀ máa dá sí èmi ò mọ bàbá o bẹ̀tà gbọ́ nípa bàbá bẹ̀tì mo máa ń gbọ́ music wọn wọ́n ṣe àwo oríṣiríṣi a máa ń gbọ́ tàbí máa ń gbádùn eégún àgbà ní bàbá lókè mi náà wá ní ìdílé eléégún látọ̀sùn àtòsí ìdílé bàbá mi ìdílé ìyá mi eléégún náà ni wọ́n bẹ̀ so mo dẹ̀ nífẹ̀ẹ́ sí eégún so ó máa ń jẹ́ kí irú nǹkan báyìí ó interest mi dáadáa. Olóyè Ọ̀dọ̀fin Káyọ̀dé Adéwọ̀n ó ti pẹ́ tèmi ti máa wá sí làwọn láti 1987 ti máa wá sí làwọn àtìgbà tí mo dẹ̀ ti mọ Oscar àti ohun tí mo ti gbọ́ nípa ẹ̀ àti wíwá tí mo máa ń wá sọ́dọ̀ ẹ̀ mo rí pé olóòótọ́ èèyàn ni ẹni tó yẹ pé bó bá ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè ṣe máa bá ìgbà tí mo wá mọ̀ yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá máa rí pé wọ́n á ní ó jọ bàbá ó fìwà jọ bàbá wọ́n á rí pé bàbá gan wá jẹ́ ẹni tó yẹ pé ìlú mọ̀ọ́ká olókìkí táwọn èèyàn mọ̀ gbogbo ìròyìn tá a lè gbọ́ nípa bàbá ìròyìn dáadáa ni àwọn tí wọ́n fẹ́ nìyí tí gbogbo ayé fẹ́ ni tí wọ́n dẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọn dáadáa tó ti ṣe látẹ̀yìnwá títí dì sí tí ọmọ náà dẹ̀ ń tẹ̀síwájú láti máa ṣe ìyẹn gangan ló jẹ́ ìwúrí tí àwọn bá dẹ̀ ti ń lọ síbi kan tó bá ń gbọ́ nípa àwọn kan pẹ̀lú ìwà wọn tó ń dà àtàwọn ọmọ wọn ìbẹ̀gbẹ́ máa hùn tó náà máa rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ohun tó dẹ̀ gbé mi wá ni pé ibi tó bá ti náà ń ṣe ìṣẹ̀ṣe tàbí tó jẹ́ ẹ̀fọn tó dàbí culture ó máa ń jẹ́ ìwúrí fún mi pé kí n tiẹ̀ wá bẹ̀ kí n tiẹ̀ mọ̀ sí kí n mọ̀ bí wọ́n ṣe ń ṣe so ìyẹn gan ló jẹ́ kí èmi gan nífẹ̀ẹ́ láti wá àjọ lọ gbalẹ̀ lánàá ni níjọ́ Friday bá a lè ṣe ń bọ̀ níjẹta bá a lè ṣe ń bọ̀ lẹ́yìn àti gbọ́dọ̀ dìdí
nítorí Oscar kì í ṣe ẹ tó lè máa ṣe nǹkan kí ọmọ àdìbẹ́ bàbá kì í ṣe tó lè máa ṣe nǹkan fún kí ọ náà yẹ sẹ́yìn ní ìsinmi. àgbàdúrà pé gbogbo ire tí wọ́n fi sílẹ̀ tí ó bàjẹ́ kò ní bàjẹ́ àwọn ọmọ náà máa pẹ́ ibi òjò ní wọnú ẹbí yẹn lágbára Ọlọ́run wọ́n máa dì wọ́n. orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀pọ̀ tí mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tí a mọ̀ sí Remo Cultural and Tourism Electronic Magazine. pàtàkì iṣẹ́ ọkọ tá à ń ṣe nínú iṣẹ́ yẹn ni pé à ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ lárugẹ. gbogbo nǹkan tí ó jẹ mọ́ aṣọ oúnjẹ ni àṣà àti ìṣe ìgbéga àṣà làwa ń ṣe. pọ̀ lọ́jọ́ tòní a wá sí ìlú Ìlara Rẹ́mọ ní Rẹ́mọ North Local Government. a wá ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀gbọ́n wa tí wọ́n ń ṣe ọjọ́ ìrántí bàbá wọn tí a mọ̀ sí Osoro bàbá Òjó. so lọ́jọ́ tòní a wá láti wá rí pé gbogbo ṣíṣe tán máa ṣe lè ní a gbé sí orí ayélujára tá a mọ̀ ní íńtánẹ́ẹ̀tì. so lọ́jọ́ tòní èmi nìkan kọ́ ni mo wá, àwọn èèyàn tá a jọ ń ṣiṣẹ́ wọn pọ̀ bíi Michael Odugbe, Ọlámilékan àtàwọn èèyàn tó pọ̀ ń bẹ̀. pàtàkì táwa wá ṣe ni pé a fẹ́ káwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lájò kán rí àwọn nǹkan tí a fẹ́ ṣe yìí kàdẹ̀ jẹ́ kán mọ̀ pé àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà. ìgbéga àṣà ilẹ̀ Yorùbá kó má parun. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀pọ̀ tí a ń ṣiṣẹ́ pẹ̀lú Remo Cultural and Tourism Electronic Magazine. Bàbá yẹn o, Osoro bàbá Òjó, bàbá ni. Ó tí bàbá ṣe ní ilé ayé ìpínlẹ̀ yẹn, ṣe sọ o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Oscar. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àmì wà bẹ́ẹ̀ pé àyè máa wà. Sọ̀rọ̀ àyè wà bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ máa wà sí àyè. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Osoro jẹ́ ẹnìkan tó jẹ́ pé akíkanjú èèyàn ní o. Èèyàn ni bàbá yẹn o. Olówó. Ó lówó. Bàbá yẹn ò fẹ́ mọ̀ o. Ó lówó. Tó o bá ní wà. Ọ̀ tó jẹ́ nìkan tó jẹ́ pé tó ń ṣe fún àwọn èèyàn àti táwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀rọ. Torí èmi tẹ́ ẹ rí nígbà tí mo máa mọ bàbá kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi o. Kọ́bọ̀ ni mo sọ o kò sí lọ́wọ́ mi o. Mo lè ṣe mọ bàbá tí n bá sọ fún yín ẹ̀ ní kíbi. Bàbá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹ bá ti lè mọ̀ báyìí ẹ ti mọ̀ nìyẹn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní going to 40 years now. Going to 40 years now. Bàbá ni bàbá o. Bàbá ni bàbá. Orúkọ tèmi ni Kúnlé Bakrin Rasheed, ọmọ Lagos Island. Èmi ò meet bàbá nígbà tó wà alive, but 2 years after tí bàbá kú mo meet ìkan lára àwọn ọmọ wọn. So gẹ́gẹ́ bí English jẹ́ sí Oscar jẹ́ bí ẹ̀gbọ́n ọ̀rẹ́ àti àná. Most of the story táwọn gbọ́dọ̀ sọ àtàwọn tó sọ nípa bàbá èmi náà ń gbọ́ ni but èmi ò meet wọn physically. So and akíkanjú èèyàn náà ni mo gbọ́ pé bàbá jẹ́ gbogbo nǹkan tó mi ò gbọ́ kọ́dẹ̀ sọ̀rọ̀ bàbá láì dá. So
àwọn nǹkan bẹ́ẹ̀ làwọn náà ìgbà táwa náà ń gbìyànjú láti ṣe kọ́lọ́run fún wa lágbára lágbára náà láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn náà. Èmi ni Mrs. Àtinúkẹ́ Abọ́sẹ̀dé Tèmiládé Pópóọládé. Bàbá mi èèyàn ńlá ni. Bàbá mi abiyamọ ni. Abiyamọ tó ju obìnrin mi lọ pàápàá. Bàbá mi láìkì gbogbo àwọn ọmọ pátápátá. Ó ṣe fún o dára o dára o bàbá máa kó wa pọ̀. Ó tún fẹ́ràn àwọn ọmọ ẹ̀gbọ́n, ó tún fẹ́ràn àwọn ọmọ àbúrò. Kò sẹ́ni tó fẹ́ kí ìyà jẹ rárá. Bàbá mi bà wá jẹ́ púpọ̀. Ìgbà tí bàbá mi ń ṣe eégún yẹn torí àgbẹ̀mí yìí mo jogún bá gbà wọn ni mo dàgbà bàbá mi nínú eégún yìí. Ṣùgbọ́n tí n bá ní kí n máa sọ orin kan tí bàbá mi kọ́ ní ọmọ ọ̀jẹ̀ ló lè mọ̀ ọmọ ọ̀jẹ̀ ló lè mọ̀ bóbìnrin máa wo kò gbọ́dọ̀ sọ mi ò gbọ́dọ̀ sọ ju bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n bàbá mi nínú eégún yìí mo dàgbà bá wọn lójú ẹ̀yìn kọ́lọ́run kó kọ́ fún ọ̀rọ̀ bá mi tẹ̀ wọ́n. Orúkọ mi ni Olúwatóyìn Oyeyẹmí Sotola Bakrin. Bàbá mi jẹ́ èèyàn ńlá ní ìlú Ìlara. Ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ẹni tó ń tún orí ẹni tí ò sunwọ̀n ṣe. Kò dẹ̀ sẹ́ni tó máa wọnú ọ̀ṣọ̀rọ̀. Gbogbo èèyàn ló mọ̀ pé ilé ọ̀ṣọ̀rọ̀ àwọn ọkùnrin wá obìnrin wá kò dẹ̀ sẹ́ni tó máa wá pẹ̀lú ẹkún tó ní bá ẹ̀rín jáde níbẹ̀. Bàbá wa jẹ́ eléégún ńlá tí gbogbo èèyàn mọ̀ ní ìlú Rẹ́mọ. Tó jẹ́ pé kò sígbà tí táwọn ọmọ ẹ̀gbọ́n bá jáde síta wọ́n tún máa ń ròyìn bàbá wa fún wa ní ti dáadáa. A dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run fi bàbá náà fẹ́ wa ó dẹ̀ tọ́ wa. A dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run á bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo àwọn ọmọ takùnlẹ̀ lágbára Ọlọ́run gbogbo àná á dàgbà á dògbò. Gbogbo ohun tí bàbá wa ò lè ṣe lágbára Ọlọ́run àwọn ọmọ àtàwọn atakùn náà gbogbo àná la máa jó láyọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó bá wa wá sí ètò yìí. Gbogbo àwọn tó wá láti ìlú òkè àti ìlú òkèèrè gbogbo wọn ló máa délé wọn láyọ̀ àti àlàáfíà. Lágbára Ọlọ́run àní gbọ́kú fúnra wa o ayọ̀ àtàlàáfíà la máa fi pàdé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Orúkọ tèmi ni Ọlọ́jẹ̀dé Ọmọkànládé Sotola rèjẹ́ ọmọ ọ̀ṣọ́rọ̀ bàbá òjò. Bámi ọ̀ṣọ́rọ̀ jẹ́ oníyàn ìjẹ́sọ́ #1 oníyàn ńlá ní alágbára ènìyàn dẹ̀ ni. Òjò náà kọ́ ìjẹ́sọ́ kọ́mọdé wa sọ́dọ̀ rẹ̀ kágbàlagbà wa sọ́dọ̀ rẹ̀ kàn wá bọ́ kàn ṣàlàyé ń. Èsì nípa tó wó alẹ́ náà arẹ́rìn jáde ẹ̀rìn abọ́nẹ́hún rẹ̀ kò bá parí iṣẹ́ yẹn ń. Ẹni ìjẹ́tọ́ tó ń tún owó nìyàn ṣe ni ń bọ̀ owó nìyàn jẹ́. Bámi ọ̀ṣọ́rọ̀ jẹ́ nọ́kọ̀ ìjẹ́sọ́ kò rọ́nọ́kọ̀ kò fojú wò wáyé sọ okú dẹ́ka tòun tó máa pè kò má ṣètò àwọn àgbàlagbà òun kínú alẹ́ má dùn kálẹ̀ náà kò má nu owó lọ́wọ́ kò sọ ọmọ alẹ́ ń wa sálẹ̀ mẹ́bẹ̀ mọ́ ìnáyà tàlàfíà Bámi jẹ́ nọ́kọ̀ ìjẹ́sọ́ ẹni ìtòrò oníyàn ṣe ní ìbòrò oníyàn jẹ. Mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀wà bá ní ṣe ìrántí Bámi lẹ́nu mo dúpẹ́ wọn náwó gidigidi sọ wọ́n ṣe wọ́n kú àdúró tí ẹni gbọ̀nsán dúró tì ní oníyàn rẹ̀ ń dúró tó níyàn òun fún súnwọ̀n dídán rẹ̀ wá látòkèrè látọ̀yọ́ ní o látèkó ní o láti lóyìnbó ní o dèdè wọn ilé wọn má gbẹ́sọ̀ kọ́ má délé wọn náà yàtọ̀ àlàáfíà kọ́ ń wá mọ́tò ń lọ mọ́tò ọ̀nà dídí méjì lójú wọn tí wọn má délé wọn náà yàtọ̀ àlàáfíà kọ́ má ba ayá kọ́ má bọ̀ mọ́ níbẹ̀ kí dèdè wọn má má súnmọ́ nàgbára Ọlọ́run mo dúpẹ́ náà gidigidi sọ wọn ṣe o dèdè wọn tó ọ̀nà àbámbá máa tò wọ́n o dèdè wọn dáwọ́lé dèdè náà má má yọrí sí rere o. Orúkọ mi ni Sotola Adéníkẹ́ Abíọ́lá. Bàbá mi jẹ́ èèyàn oníwà tútù ìlú mọ̀ọ́ká èèyàn tó gbajúmọ̀. Inú mi dùn torí pé èmi ló pé 32 years members dáàdì mi Sotola Raji ọ̀ṣọ́rọ̀ bàbá òjò.
inú mi dùn torí pé bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ dáàdì mi wọ́n jẹ́ èèyàn gidi ó dẹ̀ ń jẹ́ kórìí mi náà wú káwa náà dẹ̀ lè ṣerú ẹ̀ náà fún àwọn ọmọ wa kọ́lọ́ jẹ́ káwa náà pẹ́ láyé. orúkọ mi ni Ọbáyọrúwà Olóyèdé Sotola, bàbá mi Sotola ọmọ Ọ̀kẹ́rájì bí a bí ní ìlú Ìlara Rẹ́mọ tí gbogbo wa mọ̀ sí ìlú Ìwó bàbá òjò. Wọ́n jẹ́ akíkanjú ènìyàn, wọ́n jẹ́ àkàndá ènìyàn, wọ́n jẹ́ gbajúgbajà ènìyàn tí a mọ̀ káàkiri àdúgbò wa ń bì àti jù bẹ́ẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ràn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ara wọn. Bàbá mi jẹ́ pé Ọlọ́run ní August 16, 1994. Ó pé ọdún kejìlélọ́gbọ̀n tí wọ́n ti ṣaláìsí. Láti ìgbà tí wọ́n ti ṣaláìsí 1994 láti máa ti ń ṣe ìrántí wọn, ṣùgbọ́n eléyìí tí a ń ṣe àṣekágbá ilé tó jẹ́ àrà ọ̀tọ̀ nítorí láti ọjọ́ mẹ́jọ sẹ́yìn láti ń ṣe àwọn ètò bọ̀ torí bàbá mi jẹ́ akíkanjú ẹlẹ́sìn ìbílẹ̀ tó gba Ọlọ́run gbọ́ ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀ tó gbé ìgbésí ayé ènìyàn rere ní ọ̀nà ẹ̀sìn ìbílẹ̀ tí kò tako ẹ̀yà kankan tàbí ẹ̀sìn kankan. A ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ètò yẹn láti ìjọ́ mélòó sẹ́yìn. Èyí ni àṣekágbá. Ilé ìta wá fẹ́ ṣe léyìí ó máa jẹ́ ara torí kí ni àwọn bàbá mi jẹ́ ẹni tó mú eégún ní òkúkúdùn. Eégún yẹn wọ́n fi yin Ọlọ́run lógo, wọ́n fi gbé orúkọ Ọlọ́run ga, wọ́n fi ṣe ìwòsàn fọ́mọ ènìyàn. Ẹni tí ó ní àìlera nípasẹ̀ eégún yẹn pẹ̀lú ọlá Ọlọ́run wọ́n wò ó sàn. So àwa náà dúró pé a lè ṣe ìgbésẹ̀ àti gbogbo ètò tí a fi ṣe ìrántí wọn lénìí láì má jẹ́ pé gbogbo ìlànà tí wọ́n tọ̀ yẹn ni àwa náà gbé ní arúgbó àti wá ṣe ètò pé ní ilé ètò tó jẹ́ àṣekágbá àwọn oríṣiríṣi ló máa wá tí wọ́n máa wá ṣeré eégún fún wa tí wọ́n máa fi dá wa lára yá tí àwọn èèyàn máa wò wọ́n. Àwọn eégún mi tẹ́lómi ti tipẹ́tipẹ́ ìpínlẹ̀ ló ní ìwé rírí àwọn tó wà ní òkè òkun tó wà ní agbègbè wa ń bí a máa pèsè sí ibi tá a ti máa ṣe lè ní abẹ́bẹ́ Ọlọ́run bá nígbà rẹ̀ á wà pẹ̀lú alátìbẹ̀rẹ̀ títí dé òkú àti pèsè jíjẹ àti pèsè mímu àti pèsè ibi tí a ti máa ṣe gbogbo ayẹyẹ rẹ̀ tí wọ́n máa lọ sọ́wọ́ sí kẹsẹ̀ máa lọ sẹ́sẹ̀ kí Ọlọ́run bá kó tó wà fún gbogbo wa. Wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè tó ṣe àkóso bí ilẹ̀ ṣe mọ́ bí ilẹ̀ ṣe ń ṣú tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti ní lọ́kàn pé a fẹ́ ṣe irú kan báyìí láti fi gbé bàbá wa lárugẹ tí wọ́n dẹ̀ fún wa ní ààyè láti ṣe. Olúwa ọba Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí a bá ní ká máa dárúkọ àwọn èèyàn tí Ọlọ́run lò fún wa láti jẹ́ kí ọjọ́ ìní kó wá sí ìmúṣẹ, tá a bá bẹ̀rẹ̀ láàárọ̀ títí ilẹ̀ máa fi ṣú a lè dárúkọ wọn. Ṣùgbọ́n láì máa dòdò pẹ̀lú dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn méjì mẹ́ta àwọn tí mi ò bá lè dárúkọ wọn kí wọ́n má ṣe ṣe ìdíje bí kì í ṣe pé mo gbàgbé kò kì í ṣe pé mo kà wọ́n bí ṣùgbọ́n torí àkókò ni ó ṣe máa jẹ́ kí kò rí bẹ́ẹ̀. Lákọ̀ọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Túnba Wẹ́mì Sùdì. Èmi máa ń àwọn èèyàn máa pè wọ́n ní Wẹ́mì. Èmi máa ń pè wọ́n ní Mayor. Ó wù mí láti máa pè wọ́n ní orúkọ yẹn, mo máa ń pè wọ́n ní Mayor kí Ọlọ́run bá lè gbà yẹn tó bá mi lọ́ra yẹn nítorí kí mo gbọ́njú bá
ìyá wọn bàbá mi bàbá ìyá wọn ni ọ̀rẹ́ bàbá mi ìgbà tí bàbá wọn ṣaláìsí bàbá mi mú ìfẹ́ tí wọ́n ní fún bàbá ìyá wọn gbé lórí màmá wọn mi mọ bàbá màmá wọn ṣùgbọ́n mo mọ màmá wọn dáadáa bàbá lọ sí Ṣàgámù wọn lọ ra ìwé tàbá fẹ́ wọlé ṣọ́ọ̀pù màmá wọn ni mo kọ́kọ́ rí tí wọ́n ṣiṣẹ́ télọ̀ tí wọ́n ní ọmọ iṣẹ́ bíbà tí èèyàn ní ọmọ school because as at 1980 màmá wọn ní ọmọ iṣẹ́ tó ju 60 láti gbà yẹn mi ò dẹ̀ tí ì rí irú ẹ̀ títí di mi ò dẹ̀ lè sọ bóyá àwọn tí wọ́n ní school of fashion ṣùgbọ́n lásìkò yẹn kò sí irú àwòkọ́ṣe náà so mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ wọn láti ìgbà tí bàbá fi ṣaláìsí ni wọ́n ti dì wá mú tí wọ́n lè wá sílẹ̀ tí wọ́n di ilé wa mú tí wọ́n lè wá sílẹ̀ tí wọ́n di ọ̀nà wa mú tí wọ́n lè wá sílẹ̀ ọlọ́wọ́n ọba lẹ́dùnmọ̀ ẹ̀kọ́ lè fi wọ́n sílẹ̀ lè fi lé wọn sílẹ̀ lè fi ọ̀nà wọn sílẹ̀ mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ọ̀nàdébí Ayẹni ọlọ́wọ́n ọba lẹ́dùnmọ̀ abámi wà pẹ̀lú wọn ilé wọn àti ọ̀nà wọn dà tí ẹ bá gbà mí lákòókò láti sọ Gẹ̀ẹ́sì èèyàn ìkan inherit so many things inherit building inherit estate inherit cars but as I call him but Akim is somebody I inherited from my father. He knew my father before I knew him and I inherited him from my dad. I've never seen that happened. I have never had a great day that I never had any regrets in him. Torí àti wá di ẹbí kan náà mo gbàládùra kọ́lọ́kọ́ bá mi wà pẹ̀lú. Màá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú tí wọ́n dúró tì mí àwọn olóyè ní ìlú Ìlara ọmọdé Ìlara àgbàlagbà Ìlara mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìlú yìí kò ní dàrú mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àpèsìn ọ̀la Báyìíjúwò sinmi mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Chief Ọlálékan Fọlárìn ló sí Alára of Ìlara Rẹ́mọ mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Lisa Chief Sódùnalá ti ìlú Ìlara mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí Adékọ̀yà àwọn ẹbí Ìjówósinmi àwọn ẹbí Awóbàjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àsìkò lè gbà mí láti dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè abámi dúpẹ́ gbogbo ìwọ̀nba ló dárúkọ àwọn tí mi ò ní ọ̀rọ̀ fẹ́ láti dárúkọ wọn mi ò gbàgbé wọn mi ò fi ṣàfojúdi mo dúpẹ́ Ọlọ́run ọba àwọn àpò.